àlọ́ lóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tólé ojú mi ti tóko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú tẹ́lẹ̀ tv ṣó ní kẹ́ máa wò nílé ojú tẹ́lẹ̀ tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú tẹ́lẹ̀ tv má yìí kò tiẹ̀. Àgbọ́sọgbánù gbáà ni ìròyìn ọ̀hún o nígbà tí wọ́n gbé kiri lórí social media ìyẹn ẹ̀rọ ayélujára wípé Àdùkẹ́ Àjàyí ẹni táwọn ènìyàn tún mọ̀ sí Aduke Gold ti kú o. Àná Monday ọjọ́ ajé gan ni tẹlifíṣàn yìí gbọ́ pé obìnrin akọrin ẹ̀mí yìí kú lójijì bó tilẹ̀ jẹ́ pé kò tíì sí ìròyìn kan báyìí tó sọ pàtó bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe wáyé. Ohun tó wà láwọn ojúpọ̀nà ẹ̀rọ ayélujára náà ni pé nílá nínú àwọn olórin ẹ̀mí ti lọ. Àdùkẹ́ Pẹ̀nkẹ́lẹ́ gan náà làwọn èèyàn mọ̀ sí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà tó gbé igbá orin. Ọmọ òrukàn ni o, kò síyá kò sí bàbá láti kékeré ayé ẹ̀ wá ṣùgbọ́n kádàrá ṣe lóore látàrí ọkùnrin olóṣèlú kan tó pàdé tíyẹn sì mú bí ọmọ. Ọ̀kan lára àwọn olóṣèlú ìpínlẹ̀ Èkó ni ọkùnrin náà ṣe nígbà náà lọ́hùn-ún. Òun ló sì sọ Àdùkẹ́ Pẹ̀nkẹ́lẹ́ sí ilé ìwé tó sọ pé òun yóò rán dé gbogbo ibi tí tó bá fẹ́ kàwé dé. Sínátọ̀ Ọpẹ́yẹmí Bámidélé ni à ń sọ. Òun ni olùrànlọ́wọ́ ògo ẹ̀ tí ọmọbìnrin tó ti kékeré mọ orin kọ dáadáa yìí náà fi di ẹni tó kàwé rẹpẹtẹ pẹ̀lú oríṣiríṣi ìwé ẹ̀rí ní pàápàá. Àìsàn kan náà la gbọ́ pé ó dà á láàmú gan-an ìyẹn nígbà tó wà lọ́mọdé. Vertigo ló ń jẹ́ lédè òyìnbó. Wọ́n ní kíni ohun tó máa ń ṣe ènìyàn láti inú wá ni o, tí orí kan máa dédé fọ́ tàbí kó máa rẹ ènìyàn láti inú wá bí ìgbà tí òyì bá fẹ́ kọ́ ẹni. Wọ́n ní kíni ọ̀hún dà á láàmú púpọ̀ ṣùgbọ́n tó padà yíbó tó sì dàgbà dáadáa nídìí iṣẹ́ orin. Àdùkẹ́ Pẹ̀nkẹ́lẹ́ yìí náà ló kọrin nítorí ògo tó sì gbé orin ọ̀hún dé ìgbárá kódà ó gbé dé ìgboro àtàwọn ẹ̀ṣẹ̀ kúkú ojú ọ̀nà táwọn ènìyàn sì tẹ́wọ́ gbà á lọ́jọ́ tó dé àwọn ìlú òyìnbó níbi tó ti lọ forin ẹ̀mí mímọ́ ìyìn rere. UCH nìbàdàn ni wọ́n sọ pé ó dákẹ́ sí o. Àwọn tó súnmọ́ dáadáa sọ pé nígbà tí àìsàn ọ̀hún ṣẹ̀ ẹ́ wò níbẹ̀ ló ní kí wọ́n máa gbé òun lọ. Òun náà sì ni títàn ti dé kí ọba Aláwùrábí bá wa foríjì Aduke Gold. Ó dìgbà. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 00